ǹlẹ́ o, orúkọ mi ni Ọmọ́wùmí Jímọ̀. Mo kí yín káàbọ̀ sí TK Òpómúléró channel. Wọ̀nyí ni àwọn kókó ìròyìn ọjọ́ Ajé, ọjọ́ kejì, oṣù kejìlá, ọdún 2024. Ṣíṣe àtúnṣe sí ẹ̀rọ ìfọpo rọ̀bì ìlú Port Harcourt fi hàn pé ètò ọrọ̀ ajé Ààrẹ Tinubu ń so èso rere. Ikọ̀ kan ló fi léde bẹ́ẹ̀. Ààrẹ Tinubu kí ààrẹ ẹgbẹ́ akọ̀ròyìn NUJ àti ìgbìmọ̀ rẹ̀ kú oríire. Ààrẹ Tinubu fọwọ́ sí owó níná fún ilé ẹ̀kọ́ ìmọ̀ ìròyìn àjọ UNESCO. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn dá dókítà Ọlálẹ́yẹ sílẹ̀ nínú ẹ̀sùn fífipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọdé. Alàgbà Obi pàdé Alhaji Atiku ní ilé Atiku ní ìpínlẹ̀ Adamawa. Àjọ NAFDAC ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ọlọ́jà tí wọ́n ń ta oúnjẹ inú ẹ̀rọ yìnyín. Ilé-ẹjọ́ fi 50 àwọn ọmọ ẹgbẹ́ ajìjàǹgbara IPOB sílẹ̀ nínú ẹ̀sùn ìdúkookò mọ́ni. Gómìnà Sanwó-Olú ṣe ìlérí àti parí gbàgede tuntun àwọn agùnbánirọ̀ ìpínlẹ̀ Èkó nínú oṣù kejìlá. Àwọn ọmọdé bíi mílíọ̀nù 2 ni wọn kò sí ní ilé-ìwé ní ìpínlẹ̀ Borno, Adamawa, Yobe. Àjọ UNICEF ló fi ọ̀rọ̀ ìlédè bẹ́ẹ̀. CBN fún àwọn ilé-ìfowópamọ́ aládàáni ní gbèdéke ọjọ́ 1 oṣù kejìlá ọdún láti ṣe àtúnṣe sí ẹ̀rọ ìgbowó ATM àti ìwà dídá oníbàárà dúró wọn. Wọ́n gbé òǹkọrin Sinach lọ sílé-ẹjọ́ látàrí ẹ̀sùn pé ó jí orin kọ. Ìjàmbá ọkọ̀ orí omi ní ìpínlẹ̀ Kogi. Wọ́n rí òkú àwọn ènìyàn 54 yọ, wọ́n ń wá àwọn mìíràn. Àjọ agùnbánirọ̀ ń bínú pé ìjọba kò tètè sọ ẹgbẹ̀rún 77 náírà owó àjẹmọ́nú tuntun wọn. Wọ́n fún ilé ìwòsàn akọ́ṣẹ́mọṣẹ́ fásitì ìjọba àpapọ̀ Èkó ní ẹ̀rọ apèsè iná mọ̀nàmọ́ná látara oòrùn ńlá 40 kVA. Aáwọ̀ bẹ́ sílẹ̀ ní fásitì ìpínlẹ̀ Edo nígbà tí adelé Gíwá àti alámòjútó ilé ẹ̀kọ́ náà tí wọ́n lé kúrò kọ̀ láti lọ. Owó òṣìṣẹ́ tuntun. Àwọn òṣìṣẹ́ ìjọba ní ìlú Àbújá bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lọ́jọ́ Àìkú. Ikọ̀ aláṣẹ apòògùn ti àwọn ilé ìtajà bíi 4,500 pa. Ẹgbẹ́ àwọn agbẹjọ́rò gba 20 ìwé ìfẹ̀sùnkàn tako àwọn agbẹjọ́rò kan. Iná ṣọṣẹ́ ní ilé ìtajà ńlá kan ní ìpínlẹ̀ Èkó tí ó ba ọjà olówó iyebíye jẹ́. Àwọn ọlọ́kọ̀ ké gbàjarè lórí àwọn ọ̀nà tí kò dára ní ìpínlẹ̀ Kaduna, Kano àti Katsina. Àjọ NDLEA fọwọ́ ṣìkún òfin mú oníṣòwò kan tí ó gbé òògùn olóró kokéènì 700 gíráàmù. Àwọn 50 aṣòfin àgbà ló dé sí ìlú Ìpẹ́rù fún ọdún Akẹ̀sán pẹ̀lú gómìnà Dàpọ̀ Abíọ́dún. Iléeṣẹ́ ológun ojú omi pèsè ìtọ́jú ọ̀fẹ́ fún àwọn 2,000 ènìyàn ní ìpínlẹ̀ Ondo. Orílẹ̀-èdè Egypt ṣe àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Palestine gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira. Orílẹ̀-èdè Iceland dìbò fún ilé ìgbìmọ̀ aṣòfin wọn. Ládàdá Àbáyọ̀mí ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí. Ọmọ́wùmí Jímọ̀ lórúkọ tèmi. Ẹ túbọ̀ máa darapọ̀ mọ́ wa lórí TK Òpómúléró channel.